Ẹ káàbọ̀ sórí ètò Lédìké Ìfẹ́ Olúwa. The baby of Oduduwa nation, Akwola Jímọ̀ ìní. Mo kẹ́yìn bàbá mi ẹ̀yin màmá mi. Last, Bàbá Kola Olotu ti collect lọ́dọ̀ Awon Opc. Ọlọ́run o. Èyí ò wá pọ̀jù bí. Awon Opc yóò láàánú o. Ẹ̀yin Opc. Ẹ̀yin Opc ẹ̀yin ọmọ Gani Adams. Dẹ̀ fẹ́ kí èèyàn dẹ̀ máa wòyí kéde máa kún fún gbogbo èèyàn báyìí. Kí ni bàbá Kola Olotu ṣe fún yín tẹ fún bàbá yẹn jẹ tó tó yìí? Odidi mọ́gàjì ti wà nílẹ̀ Ìbàdàn. Ẹ bá mi share, ó ti ṣẹlẹ̀. Wọ́n ti bá mi enter mọ́gàjì. Wọ́n ti bá mi fún mọ́gàjì jẹ pa. Ó lágbára, ó lẹ́tìkẹ́. Ó lágbára, ó lẹ́tìkẹ́. Àwọn Opc yóò ṣeré o. Ó wá ṣe ni láàánú wípé gbogbo àwọn Opc tó ń jáde lọ́tún lósì ẹ lè bìlífù pọ́kùnrin ni wọ́n ṣá. Ẹ wo bó ṣe fi odidi mọ́gàjì ilẹ̀ Ìbàdàn bí wọ́n ṣe fi wé ṣe gédé. Wọ́n yẹ̀yẹ́ odidi mọ́gàjì ilẹ̀ Ìbàdàn. Ó gba ẹnu tó kọjá bẹ́ẹ̀. Àbùkù ńlá gbáà òun ló ba mọ́gàjì. Ẹ má bínú pé mo rẹ́rìn. Àbùkù ńlá gbáà làwọn ọmọ Gani Adams fún bàbá Kola Olotu o. Ó wá di họ́họ́họ́. Ó wá di woro sí woro. Bàbá Kola Olotu vs àwọn Opc. Ẹjọ́ inú odò wo la fẹ́ da òun lá ọ̀rọ̀ yìí sí? À ń pe ọ̀rọ̀ yìí lówè. Ó wá ti ń lárónú báyìí. Ó ti ń kọjá be careful. Ó ti ń kọjá fẹnuròyìn. Ẹ má bínú o. Mo lọ pa náà ni. Àwọn bọ́ọ̀bù yẹn mú ooru. Ó wá kọjá họ́họ́họ́. Ó wá di woro sí woro láàrin àwọn Opc àti bàbá Kola Olotu. Ẹjọ́ báwo la ṣe fẹ́ ṣe sí báyìí? Ṣé àwọn ọmọ Opc ti gbàgbé ni wípé ìlú Ọ̀yọ́ ni ilẹ̀ Ìbàdàn? Ọ̀yọ́ ló fún Gani ní oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí ó sì ṣẹ̀yìn àwọn Ìbàdàn. Tẹ́ fi wá jáde tán fún odidi ààrẹ kí ló ti pín wọn mọ́gàjì ilẹ̀ Ìbàdàn. Ẹ má bínú ọ̀rọ̀ ajé ni. Eléyìí kọjá bí ó lágbára o. Nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní bú mọ́gàjì Ìbàdàn nítorí tààrẹ Ọ̀nà Kakanfò, ẹ mọ̀ pé ìbálẹ̀ Yorùbá jẹ́ nìyẹn. Ìbálẹ̀ Yorùbá jẹ́ ní ẹ̀yin Opc kí ni ti pọ̀jù fún yín? Àwọn ọlọ́pọlọ pípé ta tẹ̀lé Sunday gan mi ìrò bá jáde fún yín bọ́mbà tù bọ́mbà. Táwa bá ti jáde báyìí ta ti jùlẹ̀ pín báyìí àwa ti ṣe kí ni a ti move on nìyẹn. Àtàgbà àtọmọdé Ìbà Gani Adams tó fẹ́ kí ìlú tò. Ìbà Gani Adams tó láwọn tó ìlú tò. Wọ́n dẹ̀ lajú wọn sílẹ̀ báyìí. Àwọn Opc dẹ̀ ń jáde fún gbogbo èèyàn. Gbogbo ẹni bá ti sọ̀rọ̀ Sunday ní dáadáa ó ti rógo lọ́wọ́ Opc. Gbogbo ẹni bá ti gbèsè yìí Sunday ó ti rógo lọ́wọ́ Apc. Ẹ wá tún wá mú odidi mọ́gàjì tí a sọ̀rọ̀ sọ́bọ́tò. Ẹ tún wá fún odidi mọ́gàjì wẹ̀yìn Opc. Ṣé rí pé ẹ̀ ní làákàyè? Tẹ́ bá tiẹ̀ wá wẹnu sí gbogbo èèyàn lára. Ṣé bí ti bàbá Kola Olotu ni? Ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ má pa mí lẹ́rìn o. Ẹ má pa mí lẹ́rìn o. Ṣùgbọ́n mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ní comment section. Ẹ̀yin tẹ́ ń wò wá. Mo fẹ́ rí kọ́mẹ́ǹtì yín ní comment section. Ṣó yẹ kí àwọn Opc kọ́ wá máa mú bàbá Kola Olotu kọ́ máa fa bàbá báyìí? Ṣé fẹ́ pa odidi mọ́gàjì ilẹ̀ Ìbàdàn ni? Ẹ lè pa mọ́gàjì ilẹ̀ Ìbàdàn kí rẹ̀mí dákẹ́ kí n máa wò mí ìṣọ́mú àlè. Àbí mọ̀ pé depression is real. Bully can kill. Gbogbo ẹ̀yin Opc wá bọ́ síta. Ẹ wá bẹ̀rẹ̀ sí. Ẹ̀yin ìyá mọ̀ pé kí ló palẹ̀ ìdíkè lẹ́rù. Èrò ọkọ̀ yín. Tẹ́ bá ti wo program yìí pé àbí Lédìké support bàbá Kola Olotu òun ló pa mí lẹ́rìn. Ṣé kí bá support bàbá Kola Olotu? Kọ́ wá rán odidi mọ́gàjì ilẹ̀ Ìbàdàn. Ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ bá wo program yìí
ẹ kọ síbẹ̀ pé ọmọ Ìbàdàn ni yín. Ẹ wá mú bàbá Kola Olotu èrò la sọ̀rọ̀ sọ́bọ́tò of gbogbo Yorùbá land. A sọ̀rọ̀ jáàmù, a sọ̀rọ̀ Lady K wo tún la sọ̀rọ̀ jáàmù, irú ọmọ wo ló yà yìí? Ṣé o pọ́n wọn lé tún nìyẹn? Ó dà ìpara àpọ́nlé náà nìyẹn náà wà, ẹ má bínú. Ọ̀rọ̀ Lady K ọ̀rọ̀ ẹ fàdúrà. Ọ̀rọ̀ Lady K fàdúrà tó pọ̀. Pọ̀tẹ́yẹ ká ṣe gbé gbogbo ẹ̀fẹ̀ yẹn ti sẹ́gbẹ́ kù. Ẹ̀yin Opc orí yín ti burú o. Ẹ wá gbé gbogbo yín, ẹ wá yọ toothpick ti bàbá Kola Olotu. Ẹ wá bẹ̀rẹ̀ sí ní ta bàbá yẹn jẹ báyìí. Ẹ wá ta wọ́n jẹ báyìí. Meanwhile, àṣírí olórí yín dẹ̀ tú. Gbogbo ẹni máa play sìn. Ẹ bá mi ṣí, ẹ bá mi pín wọ́n gbóra yé. Ẹ̀yin tẹ́ bá like aṣọ tí mo wọ̀ yìí. Ṣẹ́yẹ́ lè tó wà lọ́rùn mi. Torí sí ló máa di pé Lady K yìí tó wọ̀ yẹn gangan mo fẹ́. Èmi lélẹ́yìí o. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ something like this gangan, ó wà available. Mo ní size 12, mo ní size 14, mo ní size 16. Bó ṣe máa dúró re ní even kẹ́gíyàn tó ga, ẹ máa rí size yìí. Irú eléyìí sì tọ̀dọ̀ mi ni ó dẹ̀ balẹ̀ gbágbágbá. Tí bá fẹ́ wọ̀ jáde lọ gbòòrò àfi kí n wọ Gbénga nìkan ni. So but eléyìí ti tọ̀dọ̀ mi ni anytime ẹ máa rí lọ́rùn mi. But ẹ bá fẹ́ something like this, aṣọ òkè vs Ankara, òun lélẹ̀. Aṣọ òkè àtànkárá ni. Mo ní oríṣi méjì. Mo ní tó ní zip níwájú délẹ̀. Mo ní tí ò ní zip. Eléyìí tèmi wọ̀ ìsìn kò ní zip. Eléyìí ò ní zip. Tẹ́ bá wá fẹ́ oní zip ẹ̀, ó wà. Mo ní Ankara, lóríṣiríṣi Ankara ni mo ní. Ṣé ti rí ó dẹ̀ fine dáadáa. Ó mú yes òun ni. Ẹ wò mí, ẹ tún mi wò mí, ò ṣe kò gbà. Ó mú dákúdákú. Kò sí occasion tí kò wọ̀, ẹ bá mi share. Gbogbo ẹ̀yin mọ́mì mi, Lady K mi ò fẹ́ pupa jù. Òun ni. Lady K mi ò fẹ́ pupa fò. Kọ́mọ̀ máa tan lọ́kọ́ tó rí mi, òun ni. Ṣùgbọ́n mo fẹ́ pupa normal. Mo fẹ́ pupa níwọ̀nba. Mo fẹ́ pupa ní fẹ́rẹ́ jogi. Òun lélẹ̀, òun tẹ́ ní ìdàtí lórí. Ẹ rí pé lè tún gbé logo. Tẹ́ máa fi mọ original yàtọ̀ sí fake. Ó tún gbé dání wá. Òun ni. Bó ṣe wà ẹ lè mix ẹ pẹ̀lú àwọn serum. Mo láwọn serum tẹ́ lè fi mix ẹ tó máa jẹ́ kí skin yín kó máa glow, kó dẹ̀ ṣe kíni, kó wà padà dá. Kó dẹ̀ ní fún yín ní 2 color uniform. Ẹ ní skin patches, ẹ ní face bond, ẹ dẹ̀ ní dark knuckle. Gbogbo ẹ máa ṣe kíni, ó máa pupa dáadáa délẹ̀. Òun lélẹ́yìí, ẹ̀yin tẹ́ bá nídìí ẹ̀, ẹ gbá mi láago, is available. Kò sí country tí mi ò lè send ọjà mi sí. Ẹ̀yin tẹ́ bá wà ní orílẹ̀-èdè ìlú Amẹ́ríkà, ẹ ní sanwó shipping. Ẹ̀yin tẹ́ bá ti wà l'Amẹ́ríkà, ẹ ní sanwó shipping. Gbogbo nǹkan tẹ́ bá rà ní Lady K African Store. Ìbá jẹ́ ìgbín, ìbá jẹ́ àwọn iṣẹ́ àdúrà, aṣínà ọlà, ìbùkún, arọ́bí, gbogbo nìṣe, ẹ̀yọ́nú àwọn àgbà. Ìbá dẹ̀ jẹ́ àwọn body cream, body soap. Ìbá dẹ̀ jẹ́ àwọn oúnjẹ ilẹ̀ wa bí ẹja gbígbẹ, èlùbọ́, gàrí, ọ̀fadà, irú, èdè, ìgbín. Ìbá jẹ́ àwọn yẹn náà lẹ bá rà. Gbogbo ẹ̀yin tẹ́ bá wà l'Amẹ́ríkà, ẹ ní sanwó shipping. But ẹ̀yin tẹ́ bá wà ní other country títí dórí UK, France, Italy, ẹ máa sanwó shipping. So kò dẹ̀ síbi tí mi ò kí ń ship ọjà mi wọ̀. Bákan náà dẹ̀ ni mo tún ní danger. Gbogbo níṣe period yín tó ṣe ségesège. Ara yín tí ò kí ń mú fún mọ́ tó bá ti fẹ́ dó yín yẹn. Gbogbo yẹn máa ṣe kíni, ó máa stop. Ara yín máa bẹ̀rẹ̀ sí ní move. Gbogbo nǹkan tí ó jẹ́ kára yín kó move tó bá ti fẹ́ dó yín. Ó máa bá yín flush gbogbo ẹ̀ dànù. Ara yín á jí pépépé. Ó wà available. Ẹ jẹ́ máa ṣe program lọ. Ẹ má bínú pé mo polówó ọjà. Ibi àti ìṣe la ti ń jẹ. Òun lọ̀rọ̀ tó wà lẹ̀. Ẹ wá ra ohun tí mò ń tà. Mo dẹ̀ láwọn èròjà irun lóríṣiríṣi. Bó jẹ́ àwọn gum tẹ́ máa fi lẹ LG ni. Bó jẹ́ oil tó fi ń pa woman hair. Òun nìyí. Gbogbo yín lẹ mọ̀, èmi ò ń ta fake, original ni. Òun nìyí. Confirm lélẹ̀ apá àti òṣì. Àwọn ṣe ẹ̀wẹ̀ lóríṣiríṣi. Gbogbo ẹ̀ ló kún bíbá ìbẹ́ bá ṣe fẹ́ wọn sí ni. Gbogbo ẹ̀ ló wà available. Now ẹ jẹ́ continue lọ́rọ̀ Baba Kola Olotu vs àwọn OPC. Àti Gani Adams vs President Bola Ahmed Tinubu. Ìsíkọ́ tó wọ́wọ́wọ́ lágbolé OPC. Now ẹ jẹ́ gbọ́ bí àwọn ọmọ OPC bí wọ́n ṣe fẹ́ pa Baba Kola Olotu ẹ̀ẹ́dẹ̀ lè pa Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn.
ní ìlú Ìbàdàn àwa máa ń dàgbà máa ń gbó a máa ń tọ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ò lè kú. Ẹ bá mi share ètò, ẹ bá mi like, ẹ bá mi comment. Ojú òní tí yín mi ní wá yín tì. Gbogbo Lowo Lady K Africa store wà available. Ọmọ Kola Olotu àgbà òṣì ní ẹ, ìwọ Kola Olotu àgbà òṣì àgbà ìyà ní ẹ. Kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ OPC, kí ló kàn yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá lè lo gbogbo ẹnájì yín tẹ́ fi ń promote ẹnìkan, tẹ́ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan, tẹ́ láti fi promote ẹnìkan, ìpè láti ẹ fi OPC sílẹ̀, ẹ fi Gani Adams sílẹ̀. Ìwọ Kola Olotu àgbà ìyà àgbà rádaràda. Ẹsẹ̀ gbéjẹ mọ́wọ́, àwọn ò ní gbà fún yín. Àwọn akọ OPC lẹ́gbẹ̀ẹ́ Gani Adams kọjá ẹni tẹ́lẹ̀ máa fi ta lórí social media. Àti wọ́n Sunday Igboho tí ó tó rán wọn, àtàwọn tó rán ìwọ Sunday Igboho, àti gbogbo bloggers tẹ́ rán ẹ̀ ní fọwọ́ rọrí kú gbogbo lórí ọ̀rọ̀ ẹ. Òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀. Ìwọ wá ń sọ fún mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pé kẹ́kọ̀ọ́ lẹ́nu mi kò ní yẹ. Èmi ni wọ́n sọ fún mi pé ìwọ òpònú tó lè jẹ́ kí ọmọ Kola Olotu àgbà òṣì ní ẹ, ìwọ Kola Olotu. Ẹ̀yin màmá bàbá mi, ẹ ṣàbá mi, ẹ bá mi hold on 1 minute. Ẹ má bínú, ó yá ẹja mọ́ gbọ́ lọ. Mo kí Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land lọ́gbọ́n fẹ́ o, wọ́n kí ìyá mi, mo kí gbogbo lọ́balọ́ba, mo kí lóyún níjòyè. Nǹkan tó gbé mi wá sí orí fọ́nrán lẹ́yìn àkókò yìí ojú lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá tí gbogbo wa mọ̀ pé Gani Adams. Ṣẹ́gbọ́n kan tó ló gbòòrùn wá o, tó wá padà wá bú bàbá tèmi nìbàdàn o, tó wá bú odidi mọ́gàjí ìlú Ìbàdàn. Ok o, ẹ máa gbọ́ o. Ìjọba Nàìjíríà wọ́n allocate security vote sí ọ́fíìsì Gani Adams, the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò fún Yorùbá land, or wọ́n allocate any military logistics nítorí ọjọ́ tí ìṣòro bá dé. So wá ṣe ní láàánú kí tí ọ̀rọ̀ bá ti ṣẹlẹ̀ ẹ máa pe Gani Adams, kí ni Gani Adams ṣe. Gani Adams dẹ̀ ṣàgbára wọn lábẹ́lẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní bóyá Ọlọ́run Olódùmarè ṣe rán wọn. Ṣùgbọ́n àwọn ìkàlẹ̀ Yorùbá kan, àwọn ọ̀tá Gani Adams kan, wọ́n sọ pé kí Gani Adams kí wọ́n ṣiṣẹ́ against the Nigerian state tí ó dẹ̀ lè wáyé. Ẹ béèrè lọ́wọ́ àwọn governors ilẹ̀ Yorùbá, governors Ogun state, Lagos state, Kwara state, Ọ̀ṣun state, Ondo state, Kogi state. Ó yá wọ́n ní security vote tí wọ́n yà sọ́tọ̀ fún office of the Ààrẹ Ọ̀nà Kakanfò. Kò sí náà. Èwo ló wá dé tó ẹ pé àwọn governors wa lórí ọ̀rọ̀ insecurity mọ̀, pé àwọn àjọ presidency wa lórí ọ̀rọ̀ insecurity Gani Adams náà òun lẹ́ ń ṣáà máa pè, ẹ máa bà lórúkọ jẹ́, ẹ máa bú. Gbogbo ẹni tẹ́lẹ̀ ń ṣe lé ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe, ọ̀tá ilẹ̀ Yorùbá ní, ọ̀tá Ààrẹ Ọ̀nà Kakanfò ní. Kò sí gbogbo nǹkan tẹ́ ń fi gbogbo kíní ẹ ṣe, inú ni bí nílẹ̀ fi ń ṣe. Ẹ tí wọ́n bẹ̀rẹ̀ sí gbé ní ìsìn yí pé Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú, kò ń ṣe gbá, kò ń ṣàwo. Ṣèbẹ́ ilẹ̀ tí bàbá wa bọ́ Abíọ́lá tẹ́tí bàbá pa kí bàbá lọ béèrè mandate, kí bàbá lọ béèrè mandate tẹ́tí bàbá pa. Ẹ̀yin náà kan ní ọjọ́ tí wọ́n máa pa bàbá Abíọ́lá, ẹ̀yin kan náà ẹ̀yin ọmọ Yorùbá kan tó máa padà fi ẹ̀jẹ̀ ń ṣètùtù lẹ́yìn ni, ẹ̀yin kan náà lè lọ gbowó. Gbogbo ẹ̀ lámọ̀, ṣùgbọ́n ẹ wá gbọ́ o, gbogbo ẹ̀yin tí wọ́n ránṣẹ́, gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ tẹ́ ẹ sọ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ò ní fọwọ́ rọrí, gbogbo yìí ò ní fọwọ́ rọrí kú o. Ẹ̀ní jèrè láàárọ̀, ẹ̀ní jèrè lọ́sàn-án, ẹ̀ní jèrè lálẹ́ o. Ẹ sọ kí bàbá Tinubu kí wọ́n jáde kí wọ́n sọ pé òkè o, ìgbà báyìí àsìkò báyìí làwọn allocate security vote fún Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ Yorùbá. Ibi tí wọ́n ti mọ̀ pé kò jámọ́ kankan nìyẹn. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi Gani Gani ò jámọ́ kankan. Agbá òfìfo ní Gani. Irú eléyìí ò dáa nílẹ̀ Yorùbá. Bí wọ́n ṣe recognize ẹ̀ níbi tó yẹ kó ti recognize ẹ̀ kó ti fún láṣẹ. Ọmọnìkejì yín ìpè kó lọ bínú sí ìjọba, kó nǹkan tí ìjọba òun kó lọ ṣe àti ọdún bíi 6
tí Ìbà Gani Adams ń béèrè fún collaboration Ìbà Gani Adams sọ pé àwọn máa ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá bẹ́ẹ̀ ni kọ́kọ́ bí mẹ́tẹ́ effort ọlọ́pàá àwọn àjọ lọ́balọ́ba wa àmọ́ nǹkan tó ṣẹlẹ̀. Ta ló ń pè who is the caller? Ẹ má bínú ẹ jẹ́ aṣọ́ra jẹ́. Agbára tí olóṣèlú ti gbà lọ́wọ́ wọn ló pọ̀ sí ẹ̀. Àwọn tó dẹ̀ gbé ẹ̀sìn wá fún wa àwọn tó gbé democracy wá fún wa àwọn ò fẹ́ ọwọ́ àbùkù mú ọba tiwọn o. Ẹ máa lọ wo Prince Charles of England. Agbára tí ọba yẹn ní ojú agbára tí àwọn olóṣèlú ilẹ̀ England ní lọ. Ẹ máa lọ wo ọba Saudi ó nágbára ju àwọn olóṣèlú ìlú ẹ̀ lọ. But àwọn tó gbé democracy wá fún wa wọ́n brainwash wa pé ká máa lo democracy ẹ̀tàn. Eléyìí wá wà lọ́wọ́ bàbá Tinubu lásìkò yìí. Lásìkò tẹ̀ wá ń bẹ̀ yìí ẹ̀rù àwọn àjọ lọ́balọ́ba wa ẹ̀rù wọn lágbára. Àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀ tẹ́yìn bá lọ ọdún mẹ́jọ tí yín tán o àmọ̀gbà tí Yorùbá máa tún débẹ̀. Ẹ lo agbára tẹ́ ẹ ní nísìn ẹ ṣàtúnṣe lórí àjọ lọ́balọ́ba ẹ ṣàtúnṣe o. Gbogbo ẹ̀yin blọ́gà òfò gbogbo ẹ̀yin blọ́gà sọnù tí Sunday Igboho fẹnugba nation ń lò àti wọn tó ń ránṣẹ́ Sunday Igboho àtàwọn tó ń ránṣẹ́ àti gbogbo ẹ̀yin bloggers tẹ́ ń gbé káàkiri ìgbà Ààrẹ Ọ̀nà Kakanfò kò ń fọwọ́ rọrí kú kí ni Ìbà Gani Adams ṣe kó lọ sínú igbó kí ọ̀tá ẹ̀ lọ kó lọ kú sínú igbó nítorí nǹkan tó yẹ kó tó ń ṣe fúnlẹ̀ Yorùbá ni gbogbo yín ẹ̀ ní fọwọ́ rọrí kú. Epo. Àti Sunday Igboho tí ó tó ń rán wọn àtàwọn tó ń rán ìwọ Sunday Igboho àti gbogbo bloggers tẹ́ rán ẹ̀ ní fọwọ́ rọrí kú. Epo. Mo wúyẹ mo dákẹ́ lórí ọ̀rọ̀ ìwọ Ìyá Cassette orí pé obìnrin rádaràda ni ẹ́ ìwọ obìnrin túlétúlé yìí ìwọ ó tẹ̀ sọ pé kí n fi ẹ́ lẹ̀ kí n sọ pé òkè kájà máa gbó lórí ọ̀rọ̀ ẹ òun ni mo fẹ́ fi ṣe tẹ́lẹ̀ ìwọ wá ń sọ fún mi pé ìwọ gbọ́dọ̀ gbọ́ pé kẹ́kọ̀ọ́ lẹ́nu kò ní yẹ èmi ni wọ́n sọ fún mi pé bó ṣe ń pàṣẹ fọ́kọ ẹ nìyẹn tọ́kọ ẹ bá ṣì wà láyé ìwọ ló máa ṣekú pọ̀kọ ẹ tọ́kọ ẹ bá ti kú dádídádí ìwọ ló ṣekú pọ̀kọ ẹ olóògbé àṣírí jẹjà ìwọ òpònú tó lè jẹ̀kẹ́ ọmọ Kola Olotu àgbà òṣì ní ìwọ Kola Olotu àgbà òṣì. tó gbé mi wá gangan lélẹ́yìí o odidi ọ̀rọ̀ Mọ́gàjí lẹ́bàdàn. kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ OPC kí ló kọ́ yín pẹ̀lú ọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ̀ bá lè lo gbogbo ẹnẹ́jì yín tẹ́ ẹ fi ń promote ẹnìkan tẹ́ fẹ́ máa fi bẹ́tẹ̀ ẹnìkan tẹ́ láti fi promote ẹnìkan ìgbé láti ẹ fi OPC sílẹ̀ ẹ fi Ìbà Gani Adams sílẹ̀ ìwọ Kola Olotu àgbàyà àgbà rádaràda ẹsẹ̀ gbéjẹmọ́wọ́ àwọn onígbà fún yín àwọn kọ́ OPC lẹ́gbẹ̀ẹ́ Ìbà Gani Adams kọjá ẹni tẹ́lẹ̀ máa fi ta fàlà lórí social media ìwọ bàbá Èkìtì wàá fa tẹ̀tẹ̀ dì sórí owó ìwọ tó mọ̀ tó pé ìwọ náà lè jẹ̀tẹ̀ ọmọ lè jẹ̀gbẹ́ ìgbẹ́ ọmọ nítorí owó yẹn. bàbá ṣe kọ́ o. àtọ̀ ẹ̀ tì máa bá lọ ṣùgbọ́n ṣe Sunday Igboho tó jẹ́ pé ìwọ tó kàn tó ń pè rẹ̀ ní tó ń pè rẹ̀ sí gbà o tó kàn rárá o ò ń pè rẹ̀ sí gbà nǹkan tó ìwọ tó ń sunkún bí egbére ipò mọ̀ bọ́rọ̀ Yorùbá nation ṣe máa dẹ́nu ọ̀rọ̀ insecurity dé ó ṣe máa tán àwọn èèyàn pé òun mọ̀ bí ọ̀rọ̀ insecurity ṣe máa rí ní tó ń sunkún egbére níwájú bàbá Olúbàdàn náà èso ti bọ́ sọ̀rọ̀ insecurity ó ṣe máa padà tàn yín nìyẹn ṣùgbọ́n wọ́n ti ń ṣe pé ọ̀rọ̀ GoFundMe fún wọ́n fẹ́ ra drone fún wọn ṣe wọ́n mẹ́yẹ bọ̀ lápò ni ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ẹ má jẹ́ àsùn ẹ jẹ́ ká gbogbo bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ṣe ń lọ ẹ jẹ́ a máa fún yín lọ́kọ̀ọ̀kan èkejì. Yes, ẹ káàbọ̀ padà sórí ètò Lady K Ìfẹ́ Olúwa the baby of Oduduwa nation èyí tẹ́ bá màmá ẹ bá mi ṣí ẹ̀ sí ẹ bá mi sọ fún pé mo láyé ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ ẹ jọ̀ọ́ ní àfikún kí tó gbàgbé gbogbo ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún èmi ò mọ ibi tó gbé àkáǹtì GoFundMe sí o mi ò dẹ̀ fẹ́ mọ̀ ṣùgbọ́n tí wọ́n bá ṣí GoFundMe àbí wọ́n bá gbé ní àkáǹtì sílẹ̀ wípé kẹ́ fi sọ́pọ́tì struggle olóyè Májàsọ́lá Ìgbòho ṣá mo fi Ẹlẹ́dùmarè bẹ̀ yẹn lọ kówó síbẹ̀ ẹ gbọ́ ẹ lọ kówó yín sí i tó bá ló fẹ́ ra drone fọ́mọ Adéyẹmọ wọ́n nídìí owó anywhere tó bá ti gbé àkáǹtì yẹn sílẹ̀
ẹ kò wojú ibi tó bá ti gbé sílẹ̀ ẹ lọ kówó sí mo fara mọ́ ṣùgbọ́n kẹ́ wojú dáadáa o ẹ má lọ kówó sọ́dọ̀ àwọn ọmọ òṣì wọ̀nyẹn o gbogbo ohun tó ń bí àwọn ọmọ OPC nínú ni Gani tẹ́ Gani màmá tẹ́ o ojú ta láṣejù Gani tẹ́ o ààrẹ Ìbálògun ọ̀fẹ́ tẹ́ ó tẹ́ kò dùn bẹ́ẹ̀ Gani màmá tẹ́ o ojú ta láṣejù ọmọlúpẹ Gani tẹ́ o Gani tẹ́ porogodo níwájú àwọn ọmọ ọkọ tó nímọ̀ tó nílàkàyè tó ní àròjinlẹ̀ ilẹ̀ Yorùbá nítorí pé kí ni aṣíwájú ogun ni tá a mọ̀ wípé ajá ó sàn ju Gani lọ nílẹ̀ Yorùbá when it comes to security ajá ó wúlò ju Gani lọ kàkà kẹ́ fowó ra Gani ẹ lọ fowó ra já kàkà kẹ́ fi àdúrà sin Gani ẹ fàdúrà sin ajá kàkà kẹ́ ṣàdúrà fún Gani Adams ẹ ṣàdúrà fàájá bẹ́ẹ̀ ni bàbá níta ló sọ Olúwakẹ́mi ìfẹ́ olúwa lórúkọ ti tèmi aka Lady K the baby of Oduduwa nation ẹ má bínú pé mo ń wò rárá mo wá àwọn tó fẹ́ wá jọjà fún mi ìfẹ́ kọ́ bá mi lórí ètò máa kó dára mi ni ẹ gbọ́ Gani tẹ́ pọ́rọ́gọ́dọ́ ó tẹ́ pì ó tẹ́ kò dùn bẹ̀ ẹ wá fẹ́ kú kí ló dé bọ́dọ̀ dẹ̀ ó dàgbà jẹ́rà fún ó ṣe ṣòfẹ́ mi náà ni ó dárúkọ ìyá kèsè ẹ̀tì ìyá onínúure abiyamọ onínúure ọlọ́kọ̀ọ́re ó dárúkọ bàbá Èkìtì tí ò ní kú láéláé tó máa jèrè gbogbo iṣẹ́ làálàá tó ṣe sí ilẹ̀ Yorùbá ó wá fà lọ fà bọ̀ ó wá parí ẹ̀ sọ́dọ̀ bàbá mi Mọ́gàjí ilẹ̀ Ìbàdàn Orípòríwà àti Gani ti jọ burú bí eégún tí ń léwèrè kì í ṣerú Gani ló yẹ láwùjọ that is why tí ìjọba ṣe kọ̀ láti recognize ẹ̀ láti ṣe kíni láti fún náà pàṣẹ pé ó yá nìṣó àwa la fún ẹ láṣẹ ibi tó yẹ kójú ti gba gbogbo ẹ̀yin ọmọ OPC tí kẹ́tì gbogbo kẹ́tì wò pé kí ló ń ṣẹlẹ̀ báwo ni ẹ ṣe máa ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà ní ilẹ̀ Yorùbá tí adúrú ohun tó tò yìí ṣẹlẹ̀ tí ipá àwọn ẹlẹ́ṣọ́ ààbò ká tí ìjọba ò sì ránṣẹ́ sí Gani gẹ́gẹ́ bí jagunjagun wípé kó wá lọ kojú ogun ibi tó yẹ kẹ́ ti mọ̀ nìyẹn wípé àgbá òfìfo ni Gani Adams kò wò fò ṣáná ni kò ní value àwọn tó jẹ́ kó níyì kó nífọ̀ kó lè kán lọ́wọ́ ti kọjá lọ ẹ sì mọ̀ pé tó tó lówó bá ti kú ìjọ́ náà ló wú ẹ̀ kú ọjọ́ tí odidi bàbá wa Adéyẹmí Ládọjà kọ́ ló bá wa fọ̀hún kẹ́ bàbá ìjọ́ tí bàbá ti wàjà ìjọ́ yẹn ní yìí Gani ti wàjà ẹgbẹ́ bá mi ṣí ẹ̀ ṣó yìí because ìṣọwọ́ tí àwọn OPC tí wọ́n fi constitute nuisance tí wọ́n fi constitute nuisance lórí social media wàláì kò lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọ́n ṣe títí wọ́n tún lọ gbé ọmọ kékeré ọmọ tí mò ń sọ yìí ọmọ yìí ò lè ju bóyá 8 years lọ kó má tó 8 years wọ́n ní kó máa blọ́ọ̀gì Sunday Igboho kẹ́ni wo bí táyé wọ́n bàjẹ́ sí fídíò wa o èmi ò kàn fẹ́ gbé fún YouTube ni torí child abuse ni kọ́ lọ má jẹ́ àríwó ẹ bá mi like ètò yìí ẹ bá mi tap ẹ bá mi like ẹ bá mi comment ẹ bá mi kọ educative show sí comment section torí lórí burúkú làwọn ọmọ OPC last month strike 3 lọ fún mi ṣùgbọ́n mo ráàánú gbà kò yinge lára péjì mi wọ́n lọ gbé ọmọ pínṣí ní ẹ wá fẹ́ fi ṣe wípé alágbára tí wọ́n bá lélélélé tí wọn ò tí ì rí mú kọ́ lu ọmọ virgin ẹ ti mọ́fo àánú ìyá ọmọ yẹn ló kọ̀ ṣe mí tó fi lè lajú ẹ̀ sílẹ̀ kí wọ́n gbé ọmọ ẹ̀ jáde kó máa búlì Sunday Igboho tí kò wo àtúbọ̀tán ọjọ́ ọ̀la àwọn ọmọ òun ẹ fún wa níyì ọmọ tí Gani sọ di èèyàn gbogbo àwọn ọmọ tí Gani lòun empower òun fún ní scholarship àgbájọwọ́ ni àwọn èèyàn ló wà ń bẹ́ẹ̀ àmọ́ àwọn tó fún àwọn ọmọ wọ̀nyẹn ní scholarship wọ́n kàn fi Gani ṣe camouflage ni nítorí pé kíni ohun olóhun ló máa ń hun Gani gbogbo nǹkan ló máa ń fẹ́ kó dárúkọ òun sí wípé ìbá ṣe báyìí kó wá máa dágbádá ẹ báyìí kó máa ṣe báyìí kó wá máa gbé ọ̀pá yẹn kó máa fi tẹ̀lẹ̀ báyìí kó máa fi tẹ̀lẹ̀ báyìí ibi tá a máa rí Gani sí nìyẹn kò wá sí làákàyè kankan lórí ẹnikẹ́ni nínú yín tó lè fi jòkóru àròjinlẹ̀ pé ẹ dúró náà kí ló lè ṣẹlẹ̀ tí pírẹsidẹ́ǹtì ò fi lè ránṣẹ́ sí Gani tí àwọn ọba kan bá tiẹ̀ rí Gani ní ìrí coward
tí wọn ò lè pé tí wọn ò lè fi iṣẹ́ lọ kí ló tún ṣẹlẹ̀ sódìdí president tó fi lè ignore Gani. Ẹ wá sunkún kò fún yín ní ọ́fíìsì yóò ṣe fún yín lọ́fíìsì. Ẹ ti gbàgbé ni wípé Gani ti sọ wípé apààyàn ni pírẹsidẹ́ǹtì. Ẹ̀yin á máa sọ̀rọ̀ wípé Sunday Igboho sọ̀rọ̀ oko jẹ. Ṣé rí pé tí Gani sọ àti Gani ẹlẹ́wù obìnrin àti gbogbo ẹ̀yin tẹ̀tẹ̀lé pátápátá lẹ kó jẹ. Gbogbo yín lẹ kó ọ̀rọ̀ tí Gani sọ lẹ kó jẹ. Because tí ẹ bá kó jẹ ni Gani ò ní pé pírẹsidẹ́ǹtì lápáyàn. Kẹ́tù wá máa sunkún kiri lórí social media. Ara òrokùn yín ara ọ̀rẹ́ dìyẹ yín ẹ lè sùn láàárọ̀ ẹ lè sùn lọ́sàn ẹ lè sùn lálẹ́. Ìmí nínú yín níbi tí fòró ti bá ayé ẹ̀dẹ̀ kò lè dóyàwó ẹ̀ mọ́. Gbogbo ohun tó dẹ̀ tó fi ọjọ́ ayé èrò òun lọ̀rọ̀ Sunday Igboho. Ìmí nínú yín níbi tí ṣìbáṣìbó dé bá dé tí ìfòró bá ayé yín dé ẹ lè ronú wípé jẹ́ ti ẹ̀ báyàwó mi ṣeré ìfẹ́ oko yín ò lè mọ́ oko ti dòbò mọ́ yín lábẹ́. Ẹ bá ṣí ẹ̀ ṣòyo kò sọ̀rọ̀ pé lady girl lo dirty word nothing like dirty word oko lóko ń jẹ́ òbòlòbò ń jẹ́ àpọ́nlé ni mọ́là àwùsà làwùsà ń jẹ́. Sápátàrà sí làgbàlagbà sí tọ́ ẹ jẹ́ ká jùlẹ̀ ẹ jẹ́ ká jùlẹ̀. Níbi táwọn OPC tí wọ́n ya ẹranko dé wọn ò fi dọ́kọ̀ bọ́ síta kí wọ́n tiẹ̀ wá jà fitafita wípé òkè o àwọn igbó tó wà ní ìgbèríko nítòsí ọ̀dọ̀ wa o ẹ jẹ́ ká tiẹ̀ gbìyànjú láti wọnú àwọn igbó kéékèèké wọ̀nyí lọ láti ẹ̀ ti lọ gbìyànjú bóyá àwọn gọ́tẹ̀ máa rí ipa rere kọ̀ọ̀kan nínú igbó láti ṣe kíni láti fojú àwọn aṣebi hàn. Àwọn pípù yóò ẹ̀bà ṣe o ẹkún Sunday Igboho ni ẹjọ́ ẹlẹ́jọ́ lóbi ń kú sí òun lọ́rọ̀ àwọn OPC kò sọ OPC mọ́ nílẹ̀ Yorùbá o. Àwọn OPC eléyìí ti di dàkúdà o wọ́n ti di blogger ogun lọ́ní kọjá blogger ló ń ṣe èké èbú ni wọ́n ṣe èpè lọ́nṣẹ́ o. Àwọn eléyìí ò ń ṣe OPC mọ́ o àwọn eléyìí ti di OP wèrè wọ́n ti ya wèrè sórí social media wọ́n ti ń ṣorí burúkú kiri. Ẹ wá wò sùsùsùsù ẹ wá rẹ́ni fi kọ́ bọ́dì ẹ wá rò pé òdìdí mọ́gàjí ìlú Ìbàdàn lẹ máa fi kọ́ bọ́dì orí yìí ti burú bí eégún ti ń lé wèrè. Mọ́gàjí Ìbàdàn ó rí wípé ẹranko ni yín ló jẹ́ kí mọ́gàjí ta sí olórí yín. Ẹ gbọ́ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ìyẹn bàbá Kola Olotu kì í ṣe ẹgbẹ́ olórí yín. Tọ́ bá ṣì ní pé kéèyàn sojú abẹ níkò kéèyàn jáde pẹ̀lú àwọn òkú ọ̀rọ̀ kò bá kú gbé ẹ bá lẹ́nu mọ́gàjí ìyẹn lẹ máa fi mọ ẹni tó nífọ̀ tó lè kọ́ lọ ẹni tó ní ìgboyà tí òun ọgbọ́n ṣẹ́ ìsọtẹnu mi kò sí ní tẹ́lẹ̀ sọ torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni. Àtijọ́ àti sọ bàbá Kola pé bàbá Kola kí ló dé bàbá òní kọ́ńtínú àti máa sọ ẹ rí pé bàbá yẹn ò fọ́ wọn kò jẹ́ wọn ríro bàbá yẹn ń jábọ̀ lọ́n ti wọn ni wọn bí olórí yín re kó dánwó ẹ̀wò máa dán tán. Ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn pé mọ́gàjí ilẹ̀ Ìbàdàn kì í ṣẹgbẹ́ olórí yín kì í ṣẹgbẹ́ Gani ẹ gbàgbé òṣì. Ó jì síra wọn fífi Kola Olotu tẹ̀yìn sọ̀rọ̀ sí yẹn bàbá Kola Olotu yẹn ó jìnà fífi sẹ́ńtẹ̀ pẹ̀lú olórí yín wọn ìṣẹ́gbẹ́ wọn ní gbogbo ọ̀nà wọn ìṣẹ́gbẹ́ olórí yín. Débi tẹ́ mọ́ wá ní mọ́gàjí ilẹ̀ Ìbàdàn lẹ́fẹ́ máa fi ta yín kí nínú máa jó yín o ó dà pé mọ́gàjí ẹ̀ ń tà yín ó tiẹ̀ jẹ́rìí mọ́gàjí kí ló kan mọ́gàjí èmi ò tí ì rí ṣò tí mọ́gàjí ilẹ̀ Ìbàdàn yẹn bàbá Kola Olotu tí wọ́n ṣe fó lórí yín o èyí tẹ́ fi wá rẹ́spọ́ǹdì tẹ́ wá gbó bí ajá òun ni mo rí ṣùgbọ́n mi wàá mọ̀ pé yẹ kó dùn yín tó báyìí ẹ̀yin ò mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ kó mọ́ gán tẹ́ tó mọ̀ gbọ́ ẹ̀rọ bíbẹ́ ṣe ń jáde fún Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣẹ́rọ bó máa jáde fún yín nígbà tí kì í ṣe gbé olórí yín ṣe bẹ́ẹ̀ ró lórí yín náà tó ń jíjú ẹ̀sìn tó jíjú ẹlẹ́yà next show máa gbé fídíò olórí yín wa ẹ wá wo bó ṣe jíjú ẹ̀sìn tó jíjú ẹlẹ́yà lórí ọ̀rọ̀ Sunday Igboho gan olórí yín náà gbádùn lórí ọ̀rọ̀ Sunday Igboho olórí yín ò lè sùn lórí ọ̀rọ̀ Sunday Igboho orí tí ń fọ́ olórí yín tẹpẹ̀ ní Gani Adams orí tí ń fọ́ bàbá yẹn ẹ̀yin ọmọlẹ́yìn ẹ̀ tó wáyé kẹ́ tún máa bá pẹ̀tù sí kẹ́ máa bá bomi tútù sí lórí ẹ̀ tún wá túbọ̀ ń wókù mọ̀mọ́ because the more tẹ́ bá jáde fún Sunday lẹ́ẹ̀kan the more tí àwọn tí ẹ expect ẹ wo owó àwọn tó ń jáde fún ibà láti ìgbà tá ti gbọ́ fa kinní ìbọ̀ láti gbọ̀rọ̀ Yorùbá nation ẹ gígùn wọn kọ́ jáde fún Bari ẹ wo bó ṣe jáde fún Gani Adams lọ́tẹ̀ yìí ṣé Sunday Igboho tún lọ gbówó fáwọn yẹn náà ni
ibi tẹ́ máa ti mọ̀ nìyẹn wípé ọ̀gá yín ti parẹ́ máa yé lára kò jẹ́ nǹkan kan nínú ayé. Ẹgbẹ́ àwọn obìnrin bíi tèmi síta kọ́ wá ṣe show fún mi kò ní bá mi kúlù fún yín mo wà lé ẹ wá gbọ́ o ẹni tẹ́mi bá ń bá nájà lèmi máa ń wò èmi èyí wá ríwo ọjà ìbá àwọn gbogbo ẹ̀yìn ọkùnrin tẹ́sánra yín dòpònú ayírádà yìí kẹ jáde kẹ wá ṣe show fáyọ̀ká wà láì ní wo bẹ̀ ìjọba tuntun ti wù mí kí n tún gbó lórí yín lábẹ́rẹ́ ni màá tún jáde ẹ bá lọ kẹ lọ síwá kẹ lọ sẹ́yìn kẹ lọ kó àwọn ìyàwó yín aláìní làákàyè bíi titi yín kẹ lọ kó wọn jáde kó wá blọọgì mi wà láì mi ní dá wọn lóhùn ibi tẹ́mi tún wá sọ lórí iṣẹ́ tó bá ṣàti ṣe show yẹn ẹ jù sí mi màá lọ gbé sórí YouTube màá fi yín gba $5 kò tọ́ bí ẹni tí bá bù ní $5 yẹn Nàìjíríà á kí mi pé mo ṣe aṣàdúrà fún mi lẹ́yìn òpònú ọ̀dẹ̀ rádaràda ibà òní làákàyè àwọn ọmọlẹ́yìn ẹ̀ náà tún fọ́ fún gbému ẹjọ́ yìí mọ́mí ẹ̀yin dádì mi ò fẹ́ di sọ́yọ́yọ́ mi ò fẹ́ pupa jù òun lélẹ̀ mi ò fẹ́ pọ́n jù mi ò fẹ́ funfun ẹ̀rí bí ìyàwó Gani ṣe funfun Gani Adams ẹ̀rí ìyàwó ẹ̀ bó ṣe funfun gbòòsà yẹn tẹ́yìn ò bá wá fẹ́ funfun gbòòsà tó yẹn ń tẹ́ nídìí lélẹ̀ sherry cream tẹ́ wò lọ́wọ́ mi ó ní vitamin C tó máa ṣe so many things ní skin yín ẹ lè rí skin mi camera ò lè jẹ́ kẹ́ ẹ rí dáadáa if you see my skin is like ọmọ kókó skin ó tutù ó mọ́ dáadáa if you see my skin ó mọ́ dáadáa but camera ò lè gbé síta àfi sùúrù ọṣẹ lélẹ̀ serum ẹ̀ náà dẹ̀ wà the same products ajẹ́bídán mix it together and give me the feedback ẹ gbọ́ kẹ́ fún mi ní feedback mi ò ta lówó tó gara owó pọ́kú ni ẹ̀yin tẹ́ bá wà lamẹ́ríkà tẹ́ bá ra product lọ́wọ́ mi anything tẹ́ bá rà ìbájẹ́ àwọn nǹkan ṣerun ìbájẹ́ àwọn cap ìbájẹ́ jewelries ìbájẹ́ aṣọ ìbájẹ́ oúnjẹ anything tẹ́ bá ti rà ní Lady K African store ẹ ní sanwó shipping lọ sí ìlú Amẹ́ríkà orílẹ̀-èdè Canada lèmi wà ẹ̀yin màmá bàbá tẹ́ wò mí mo fẹ́ lédùmarè bẹ̀yìn ẹ bá mi share ètò yìí ẹ bá mi share ètò yìí mo fọlọ́run bẹ̀yìn so bó ṣe jẹ́ nìyẹn tó bá dẹ̀ jẹ́ àwọn aṣọ tẹ́ lè lò fún sọ́mà náà lẹ́ bá fẹ́ ó wà available tẹ́ bá tún wá fẹ́ àwọn cream tó tún wá jẹ́ i1 tó máa jẹ́ kẹ́ funfun tẹ́ máa funfun ju ìyàwó Gani Adams lọ ọlọ́run gbọ́ mo ní bíbà àti cream àti serum ẹ̀ àti ọṣẹ ó wà available ní Lady K African store ẹ máa funfun ju ìyàwó Gani lọ ìyàwó Gani báwo ẹ mọ̀ pé kò funfun tó bá jẹ́ bó tún ṣe funfun yẹn náà lẹ́ bá tún fẹ́ wàhálà ìyẹn náà tún wà available kò sírú cream tẹ́fẹ́ tẹ́ni rí ní Lady K African store tó bá dẹ̀ jẹ́ cream táwọn ọmọ lè lò náà ni tí ò ní damage skin wọn tí skin wọn máa ra wà okay tó máa tutù tó máa smooth tó máa wà pa gidi ó wà níbí báyìí mo ní Lady K African store tó bá wá jẹ́ àwọn iṣẹ́ àdúrà ẹ̀yin mọ́mì mẹ́yìn dájì àdúrà ló ń gba agbára kan ẹ má jẹ́ ká jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ mo wà nílùú òyìnbó kò sí wàhálà mọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ dira ẹ tọ́jú ara yín ogun Boko Haram á fojú rí wọn pé Boko Haram ni wọn o spiritual battle yìí wọ́n fojú rí o ó dìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ lèyàn máa mọ̀ pé nǹkan ń ṣe òun nǹkan tó dẹ̀ ń ṣe kẹ̀dẹ̀ ni ò ní rí o pé bí akọ́lọ̀ pupa ló bú àbí kọ́lọ̀ dúdú o so kó bá má wàá dà bẹ́ẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn nǹkan àdúrà tá lè lò ó wà available ṣẹ́rí tó kù kóṣù ìkókè ọdún ìkó parí àwọn nǹkan àdúrà tá máa lò tá máa jẹ́rìí sí agbára Ọlọ́run tá máa rí títóbi Ọlọ́run ó wà available ní Lady K African store anyone tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago mo wà available fún yín bíbá ojú òní ti wà bákan náà dẹ̀ ni mo ní irú tó fine oh irú mi wà pa gan gidi ó dẹ̀ dùn ẹ kàn ra lo warm water ní kẹ́ fi sí not hot not boil water warm water ẹ filẹ̀ fún 5 to 10 minutes ẹ rí bó ṣe máa padà sí fresh irú ẹ nídà tí fi iyọ̀ sí tẹ́ bá ti dà sómi o ẹ filẹ̀ ẹ má fi iyọ̀ sí ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé yes irú ni irú Lady K bákan náà edé lílọ̀ wà ẹja kíká wà ìgbín wà o ẹ̀yin tẹ́ bá fẹ́ ra ìgbín gbígbẹ kò ṣe tútù o ìgbín gbígbẹ ó wà ìgbín ńláńlá dẹ̀ ni kì í ṣe ìgbín rìndìnrìndìn ó wà available kó dẹ̀ síbi tí mi lè sẹ́ndì ìyẹn náà sí so anything tẹ́ bá ti fẹ́
ẹ gbá mi láago, mo wà available fún yín. Èwo ló tún kù? Àgúnmu manpower ajẹ́bíidán ti diabetes ó wà available. Manpower diabetes ó wà available. Àgúnmu tó confirm dáadáa ajẹ́bíidán ó wà. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra sobo leaf ó wà. Sobo leaf dá. Ẹ̀yin tẹ́ bá fẹ́ ra clove ó wà. Ẹ̀yin tẹ́ bá need ginger ó wà. Ginger is available. Ginger ó wà available. So anyone tẹ́ bá ti fẹ́ ẹ gbá mi láago, mi ní wá yín tí ojú òní tì yín. Ẹ ṣé gan, mo dúpẹ́ o. Ire o. Ká tó lọ ẹ bá mi like, ẹ bá mi comment, ẹ bá mi subscribe sí YouTube channel mi. Ẹ fún mi ní super sticker sí comment section. Kí ló tún lè bí àwọn ọ̀tá mi. Ẹ ṣé.